Opontisun ṣẹ́gẹ́ máa ló ń ṣeré àṣírí ààbò lágbo wa torí tá a bá ti sọ̀rọ̀ ṣẹ́ ẹ jẹ́ ká tún máa sọ̀rọ̀ owó nítorí ọ̀rọ̀ kúnkún sí ló ṣe kókó ọ̀rọ̀ kúnkún sí ló láyé. My name is Segun Opontisun. Nígbà tí dáàdi mi máa ń kọrin jùjú ló ń kọ àwọn náà ṣe rẹ́kọ̀dù kan tó ń pè ní egungun ra yọ pé Paso òkèrè inú ayé kò lọ́gàá ní street ní street Paso lọ́gàá àtàbà ń parọ́ tọ́ra wa. mo wà ní studio mo fẹ́ ṣe rẹ́kọ̀dù èmi àti Gbénga Adébóyè lájọ mo báyọ̀ àti ìwé báyìí lájọ ń kọ orin Gbénga Adébóyè gbọ́ rẹ́kọ̀dù wọ́n fún mi ní òpómúlérò ọ̀gá ńlá oyè tán fún mi nìyẹn fún àwọn ọlọ́fẹ́ máa ń sọ àjọmú ní ẹ̀gbọ́n ẹ̀ spirit kan wà lára tó máa kò yí pọ́n sọ sí wọn lórí kọ́ dẹ̀ fún mi ní oyè ẹlòmíì kan fún mi ní wọ́n ní òpómúlérò ọ̀gá ńlá. Alhaji Wasiu Alabi Pasuma ó ṣe ni o èèyàn dáadáa ni wọn fìlà mú sí yìí o èèyàn gidi ó lójú àánú ó dẹ̀ máa ń ṣe ọ̀ràn lọ́wọ́ so olóyè dé tẹ sọ wọ́n fún mi lóyè o èmi ní mi wúyè o ẹwà Alhaji Pasuma ẹwà Alhaji Saheed Òṣùpá dìdí kú òrìlẹ̀ ó lọ́lẹ̀ Pasuma wọ́n jọ tẹ̀ wọ́n jọ sọ̀rọ̀ ó dẹ̀ yanjú ẹ̀ wọ́n jọ ń ṣe mo nígbàgbọ́ pé tọ́mọ Saheed Akeem ọmọ Òṣùpá tó bá fẹ́ ṣe wedding lẹ́nu mo nígbà 100% pé Pasuma ló máa play mẹ́. Ìjà Barrister àti Kollington nítorí méjì bá ti jà koríko bẹ̀ ló máa foríko. Alhaji Wasiu Ayinde nìkan ló escape gbogbo àwọn tó kù gbógun náà ni. Ìyá Akeem ìyàwó Òṣùpá a jọ pàdé South Africa kí tí wàá lọ bú ọkọ ẹ̀ attention tó fún mi nígbà tí mo rí wọn ẹ̀ wọ́n ní fún mi Kollington bí lọ́n sọ ọ̀dọ̀ King Sunny Adé Barrister bí lọ́n sọ̀dọ̀ Chief Commander Ebenezer Obey K1 dẹ̀ jẹ́ ọmọ Barrister. What are we talking about? Ọ̀rọ̀ ti sọ̀rọ̀ yẹn náà. Alhaji Suleiman Ajo Adékúnlé Malaika èèyàn ni o èèyàn ni aláì ní èso fún àfi bí a pé abí áńgẹ́lì owó tó kù tí fẹ́ẹ́ fi kún nǹkan tí fẹ́ ṣe màláka dẹ̀ fún ní ìdẹ sọ fún ló mẹ́ṣin kan ṣe ti wàhálà Alhaji Sefiu Alao ní títí wọn mo ní bàbá mi lèèyàn Sefiu tó máa fún mi lówó tá tó fún ìyá mi lówó mo pe Pasuma lọ studio kò gbá wọn náírà mo ṣe rẹ́kọ̀dù ní lọ́ọ̀ṣìn ní TV8 kò gbá wọn náírà lọ́wọ́ mi atawẹ́wẹ́ ẹ ti ẹ̀ bá dà sọ́dọ̀ mi àtàtàwẹ́wẹ́ yẹn rárá kò sígbà tí mo pe wẹ́wẹ́ tí wẹ́wẹ́ tó ń respond